arábìnrin tẹ́ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi yìí Mohammed Zainab lórúkọ ẹ̀ torí pé ó fi ẹ̀sìn Islam lẹ̀ wọ́n fi charge sí court wọ́n àti ìpa ọ̀ tó wà ní sharia court ní Zamfara state. Mo rọ ìjọba Zamfara state láti dá sí ọ̀rọ̀ yìí. Ẹ̀yin ọmọ Ọlọ́run náà tẹnu yín tọrọ ẹ dìde sọ̀rọ̀ yìí kò yẹ ká máa fi àjẹ yín torí pé ó lóun ò ṣe Islam mọ́. Ó yẹ ká lè dìde sí lóòótọ́ Bíbélì náà sọ pé wọ́n mọ̀ pa wá lákòókò kan wọ́n mọ̀ rò pé àwọn ṣiṣẹ́ fọlọ́run but notwithstanding kó tó di pé wọ́n fi nǹkan ṣe ẹni yìí ẹ̀yin kìrìsìtẹ́nì ẹja dìde sọ̀rọ̀ yìí. Èèyàn fi ayé fún Jésù ó fi Islam lẹ̀ ó ṣe wá di nǹkan tí wọ́n ń charge sí sharia court. Wọ́n lè ní wọ́n lọ gé apá ẹ̀bẹ̀ yẹn tàbí kán lọ sọ́ lókùúta pa àbí ṣé wọ́n free ìpè kó mọ lọ just like that. Ó wà níbi tán ti charges ní kóòtù Zamfara yẹn báyìí àti ìmọ̀ ẹjọ́ tí wọ́n dà. Ẹ̀yin Christian association ẹ dìde sọ̀rọ̀ yìí ẹ̀yin Zamfara zone Christian association Zamfara zone ẹ dìde sọ̀rọ̀ ẹ má jẹ́ wọn tún pa eléyìí ẹ má jẹ́ kí nǹkan kan ṣẹlẹ̀ sí. Ẹ̀yin tẹ̀lé jẹ́ ọmọlẹ́yìn Kristi ẹja gbàdúrà fún ọmọbìnrin kọ́ Ọlọ́run ó free Ọlọ́run tó free Paul and Silas nínú prison tó free Pétérù kó bá wa free òun náà. Mo gbàdúrà fún ọmọ Mohammed Zainab Ọlọ́run ó free rẹ Ọlọ́run ó da èdè àwọn ọ̀tá rẹ lórúkọ Jésù bẹ́ẹ̀ ni yóò rí ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ jọ̀ọ́ ẹ bá wa share fídíò yìí kó dé ibi tó yẹ kó dé káwọn èèyàn lè mọ̀ wípé àwọn èèyàn tó ń kó nínú Islam wọ́n ń wọnú ewu kọ́lọ́run ó máa ṣọ́ wọn kó gbà wọ́n nínú ewu yóò sì dára fún ọ bó ti ń share fídíò yìí.